Ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Mo kí ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí òkun, mo sì kí ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà. Àjíire bí, òde ọ̀dà bí. Búwọ́ omi la máa gbọ́nú ilé iye ànígbọ́ bùwá àgbo. Ara kì í ní olókun, ara òní ní wá, ara èyí ní ọlọ́sà, ara òní ní wá. Aboyún ilé yìí wọ́n máa bí wẹ́rẹ́ o, àgàn máa tọwọ́ àlàbòsùn. Igbá inú ilé yìí ò ní dí, àwo inú ilé yìí ò ní fọ́. Gbogbo ẹni tí ń ṣàwárí ọlẹ̀ ayọ̀ yóò sọnù gbogbo wa o. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí o, mo lólódì kan o. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ fẹnu mẹ́nu kẹ fìtì mẹ́tì kẹsẹ̀nu kẹ́m. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ nìkan tí ń pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ kó sọ pé Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Èmi mọ́kànlá ẹnu bíi tàǹgìrì yìí o. Ẹ bá ti rẹ́ni tí ọjọ́ mi ẹ tètè kí gbàjarè. Mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn Yorùbá. Sáyẹ́ǹsì Yorùbá tá ń wí yìí, àlàyé rẹ̀ ní í ṣe. Àlàyé rẹ̀ ní í ṣe nítorí wípé àwọn bàbá wa ní ògùn tá a bá fowó ṣe, ẹ̀yìn àrò ní í gbé. Ẹ gbọ́, ẹ̀yìn àrò òun ní í gbé. Kí ni àwọn nǹkan yìí wúlò fún? Ó jẹ́ ọgbọ́n àtinúdá àwọn Yorùbá tí Ọlọ́run fún wọn. Àkọ́kọ́ ńbẹ̀ mo ti ṣàlàyé nípa ẹja òjìjí yìí, tí àwọn èèyàn sì ti jẹ́rìí sí ìṣiṣẹ́ rẹ̀, àwọn tó wà nínú gúrúùpù mi. Ìwúlò ẹja yìí pọ̀ gan-an, gan-an. Mo ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èyí yóò máa jẹ́ part 3 tí màá mẹ́nubà nípa ẹja òjìjí. Ẹ rí, a lò fún aláboyún kọ́mọ ó fi gbèrú dáadáa nínú, kọ́mọ máa yí pérépéré. Àwọn àgbàlagbà máa lo ẹja òjìjí fún. Ẹni tó jẹ́ pé òògùn kì í ṣiṣẹ́ lára rẹ̀, wọ́n á máa lo ẹja òjìjí fún. Tùràrí, wọ́n á máa fi ẹja òjìjí, wọ́n á máa fi ṣe tùràrí. Ṣé ń gbọ́? Ó jẹ́ tààrà. Wọ́n á máa fi ṣe àsèjẹ arísìkí, kí nǹkan máa yá kánmọ́kánmọ́, wọ́n á fi ṣe é. Àwọn bàbá wa máa fi ṣe ìpara. Wọ́n á sì máa fi ṣiṣẹ́ kí làákàyè ẹni kó lè máa jí bérébéré lásìkò. Ẹ gbọ́, èyí tí mo wá fẹ́ mẹ́nubà lónìí, ẹ rí pé tẹ́ bá wa apá tún, ẹ rí ìlẹ̀kẹ̀. Tẹ́ bá wa apá sí, ẹ rí mọ́tò kan tí ejò wà lórí ẹ̀. Mo lo fọ́tò yẹn ni kó lè jẹ́ ohun tá a fẹ́ kẹ́ lè gbàgbọ́ yé ọ̀rọ̀ mi. Ẹ gbọ́, kẹ́ lè bá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ mi. Òun mo fẹ́ lo fọ́tò yìí. Tí àwọn àgbàlagbà bá fẹ́ wọ mọ́tò kan, ká pé wọ́n fẹ́ travel, tí iṣẹ́ yìí bá wà lára wọn, Ọlọ́run máa lò ní sábàbí tí máa fi fara fu wọn. Tí wọ́n bá ti dédé ọkọ̀ náà, tó bá jẹ́ pé ọkọ̀ tí ayé ti sàmì ikú sí ni, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Ìrìnàjò tí ayé ti sàmì ikú sí ẹ̀ ní bá wọn rìn. Òde táyé ti sàmì ikú sí ẹ̀ ní bá wọn lọ. Aṣọ táyé ti sàmì ikú sí ẹ̀ ní bá wọn wọ̀. Mọ́tò tí ayé ti sàmì ikú sí ẹ̀ ní bá wọn wọ̀ o. Gbogbo bí yòówù tí ayé ti rónà ikú dè yín, ẹ̀ ní bá wọn débẹ̀. Tí wọ́n bá wọ mọ́tò yìí,
tí nǹkan burúkú bá wà ń bẹ̀ àbí pé wọ́n ti sàmì tí ọ̀dá sí bí ìgbà tí iná bá gbé ni ẹ̀rì tára ẹni ó sì gìrìrì àkọ́kọ́ nìyẹn, tàbí kí mọ́tò èèyàn má lè lọ mọ́. Wọ́n ṣe mọ́tò yìí títí kò ní lè lọ àfiwọ́ tíṣẹ́ yìí ń bẹ lára rẹ tó bá tó nírántí pé iṣẹ́ yìí ń bẹ lára rẹ tó bá bọ́ọ̀lẹ̀ tó lọ mọ́ mọ́tò yìí ó bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n ọ̀dọ̀wọ́ Ọlọ́run ó lè má rìn ju bí kìlómítà mélòó lọ wọ́n lò ní ásídẹ́ǹtì wọ́n lè lẹ́nìkankan òye ń bẹ. Ọlọ́run ò ní já lọ ìrìn àjò àlọ òde. Ọlọ́run ní ń ṣọ́ wa. Ọgbọ́n àtinúdénú tọ́lọ́run sì fi yé ìran kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì lè sọ pé ṣé ohun tí wàá lò náà ni bẹ́ẹ̀ ni ọgbọ́n ọ̀run tọ́lọ́run fi yé wa náà là á fi mọ̀ pé kí ló mọ ìbò tí wọ́n fi mọ̀ nípa scan. Wọ́n á ní ẹ lọ́ọ́ yẹ àwòrán inú aráboyún yìí ipò tọ́mọ rẹ̀ wà wọ́n ó sì sọ bí bá ń yíra dáadáa wọ́n sọ bọ́mọ bá ti dòkú sínú ni wọ́n sọ. Ṣùgbọ́n lọ́wọ́n a máa fàjùlọ rẹ̀ hàn dókítà o nígbà míì wọ́n lè lóbìnrin làwọn rí wọn a sì lọ́ọ́ rọ́kùnrin. Ṣùgbọ́n tá a bá fi ìdá mẹ́wàá dá Ọlọ́run fún wọn ní ìdá méje wọ́n fún wọn láṣeyọrí lórí ẹ̀. Bẹ́ẹ̀ náà ni sáyẹ́ǹsì Yorùbá ẹlòmíì ó pé àmọ́ ya túndé lòún lò bọ́ bá ń lò má dáwọ́ rẹ̀ dúró má dáwọ́ rẹ̀ dúró. Ọbẹ̀ tẹ́nìkan jẹ tọ́ba alára mọ́ bẹ́ẹ̀ lómi bá jẹ́ yọ́ yàgbẹ́ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ àjò máa lò ó ọ̀jájú ọ̀nà. Ṣé rí ìlẹ̀kẹ̀ yìí tó bá wà lára ẹni pápá ẹ̀yin tẹ́ jóbìnrin àwọn ọkùnrin burúkú kan bẹ tó jẹ́ pé ògo òdílé obìnrin kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ gbà tàbí wọ́n gbárí ọwọ́ obìnrin. Kódà ọkùnrin mi ń bẹ tó níyàwó kalé tí ó sì ní fẹ́ kásìkí ìyàwó wọn dàgbà tí ó máa lo nǹkan burúkú tíṣẹ́ yìí bá ń bẹ lára obìnrin yìí tọkùnrin náà bá dórí ẹ kò ní lè ṣe o kò ní lè ṣe. Tàbí tó bá kù díẹ̀ káàtó tẹ́ni náà bọ́yọ́ lọ́ọ́ lo nǹkan ni tó fẹ́ fi kódà kó lo àfọ̀ṣẹ kó fẹ́ fi bá ọ sùn tí iṣẹ́ yìí bá wà lára rẹ ara rẹ ó máa sì gìrì kódà tó o bá gbé ọwọ́ lé ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ló ṣẹ́ yìí tán ara rẹ ó wà lẹ́nu kò ní lè ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. Tí àwọn àgbàlagbà bá kó jọ wọn a máa rẹ́ sínú elégédé ẹ̀gbọ́ ẹyin ẹyẹlé wà ń bẹ ìkódẹ wà ń bẹ ewé iná wà ń bẹ àtàwọn èròjà yòókù wọ́n pa á pọ̀ wọ́n rẹ́ sínú elégédé tó bá ti kayọ ọjọ́ tí ó kà èèyàn máa lò ó. Òkà rẹ̀ ń bẹ fún títà wọ̀tọ̀ bá fẹ́ rà. Ìlẹ̀kẹ̀ rẹ̀ ń bẹ fẹ́ni tó bá fẹ́ rà. Ó ní lílò sára rẹ̀ ń bẹ ṣùgbọ́n léèwọ̀ oní lílò yìí léèwọ̀ wọ̀tọ̀ bá ya onígẹ̀hàn o ò lè lo ní lílò rẹ̀. A ti tarúṣẹ́ ìrí nígbà tí mo lọ sí Kútọ̀nù àtàbíjan. Èyí tí mò ń wí yìí ó kéré sí yìí eléyìí tún senior yẹn. Kódà bí eléyìí dé èèyàn á máa fi síbi ilé tí èèyàn ń kọ́ lọ́wọ́ tàbí kó wà ní ṣọ́ọ̀bù ẹni. Ẹ mọ̀ pé àwọn ẹ̀dá burúkú kan bẹ tó jẹ́ pé wọ́n á máa gbé ẹsẹ̀ àgbà àná wọlé. Tí iṣẹ́ yìí bá wà nínú ṣọ́ọ̀bù rẹ tí wọ́n bá gbé ẹsẹ̀ àgbà náà wọlé Ọlọ́run jẹ́ ó ń tọ̀ wọ́n délé pé Ọlọ́run jẹ́ ó délé pé bẹ́ẹ̀ ni ó ti fara kó tó bá yẹ délé tí ó bá dùbúlẹ̀ àárẹ̀ òun gan mọ̀ pé
òun ti fara kó nǹkan ìyẹn iṣẹ́ yìí àwọn àgbàlagbà máa lò ó wọ́n tó bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí mi a sì tà fún yín àwọn àgbàlagbà tí wọ́n ti ṣí wa nígbẹ́rẹ́ pàkọ́ a fi iṣẹ́ kan sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní àbámọ̀ ká má fi irú iṣẹ́ yìí lé o ẹ lè wà nínú pílátífọ́ọ̀mù míì wọ́n máa ka búrúburúburúburú kálukú lọ́mọ bí ti ń ṣiṣẹ́ rẹ̀ ṣé ń gbọ́ àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé n ó fi dalé onílérú ni wọ́n wá kiri ìgbà tó bá lọ iṣẹ́ yẹn wọ́n pè ní àdódùn yẹn ní agbára gan wọ́n wá gégùn lé lórí o báyìí o ìwọ ọkùnrin tó bá lò wípé ọ máa fi ṣàwọn obìnrin ní jàǹbá kò ní ṣiṣẹ́ fún yóò gbòdì lára rẹ̀ ìwọ obìnrin náà tó bá wá lò ó wípé ọ máa fi ṣe àgbèrè ọ máa gbowó lọ́wọ́ àwọn ọkùnrin káàkiri ọ karùn yóò sì gbòdì lára rẹ̀ kò ní ṣiṣẹ́ fún ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ọkọ rẹ̀ bá ya kàtàǹgùá tó ya garawa kalẹ̀ tó jẹ́ pé owó tó yẹ kó ná fún lè ta ní ná fún lòó fún ìwọ ọkùnrin tó jẹ́ pé ọ̀dáyàwó ẹ̀ ló kó o ìyàwó rẹ̀ máa mú déètì ìbálòpọ̀ fún ọ ni lòó fún tó jẹ́ pé àwọn àlè ní gbẹ́tọ́ ẹ lọ fún lòó fún bẹ́ẹ̀ ni òṣù mọ́lẹ̀ obìnrin mi iṣẹ́ ni wọ́n máa pariwo kọ̀ ráyè tọkọ rẹ̀ lòó fún fúnra ẹni wọ́n máa lé ọmú kiri àwọn ọ̀nà tá a lò ṣùgbọ́n pé wọ́n máa fi túlé onílé káàkiri yóò gbòdì lára rẹ̀ kò ní ṣiṣẹ́ fún yín iṣẹ́ náà ní àkekèé inú ó sì ní ẹyẹ lẹ́nu mo ti ka iṣẹ́ náà wọ́n tó bá lọ́ọ́ máa lò ó pé wọ́n máa fi ṣe aburú kankan yóò gbòdì lára yín o mo ṣe wí bẹ́ẹ̀ ni ó sì rí nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +23481 33 155 111 +23481 33 155 111 ṣe tẹ́ bá ti pe nọ́mbà méjèèjì yìí tí ò lọ direct mi ò sí lórílẹ̀‐èdè nàìjíríà ni ṣùgbọ́n ẹ pè mí ní wásaàpù ẹ sọ̀rọ̀ ṣe ti gbọ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí wásaàpù ti nàìjíríà yẹn yọ sọ̀rọ̀ ẹ yẹn fún yín nọ́mbà orílẹ̀‐èdè bẹ̀nẹ̀ ṣe ti gbọ́ ẹ má bá mi sọ̀rọ̀ ní wásaàpù ẹ o ẹ lè pè mí direct lórí ẹ báyà mi má sí nàìjíríà yọ wọlé ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ wà ní bẹ̀nẹ̀ bẹ́ẹ̀ bá pe nọ́mbà bẹ̀nẹ̀ mi direct yọ wọlé ṣùgbọ́n ẹ má pè mí lórí wásaàpù ẹ wásaàpù ti nàìjíríà òun ni kẹ́ máa pè ó yẹ jẹun fún yín nọ́mbà bẹ̀nẹ̀ kan +229 54 65 19 28 +229 54 65 19 28 ẹ̀mú kan sọ́dọ̀ ẹgbàá kan sí +229 54 65 19 29 +229 54 65 19 29. ìtọ́jú ara ńlá ni ewé àtegbò ni ẹ kàn sí wa má béèrè oògùn bọ́n o má béèrè àfọ̀ṣẹ o má béèrè ìgbàdí o má béèrè oògùn owó o iṣẹ́ ọwọ́ ẹni òun lòògùn owó ẹni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé ni òun gbé ń jábọ́ òun dì í ó ń tú kàn sí wa àwa kọ́ ọlọ́run ni àbó tí wà nílé ọkọ látọjọ́ tó ti pẹ́ bóyá o ò tí ì fẹ́ra kù àbí àrùn gbàlódé láàrin ọkùnrin sóbìnrin ẹ kàn sí wa ẹ ti gbọ́ ẹ kàn sí wa ìbéèrè nípa ìrìn àjò ẹ̀dá owó lọ́sàn-án o mo ní gúrùpù tó jẹ́ pé gbogbo àwọn ètò tá a ti fi sílẹ̀ bí ẹlòmíì bàjẹ́ dé iṣẹ́ kan tẹ́ fi sílẹ̀ tẹ́ ní ó léwé adúró ṣùṣù abá tí wàá gun pọ̀ pẹ̀lú òkú àbọ̀ mo ní sẹ́ ti má pàápọ̀ sí gbogbo wa lè máa lò ó ìní da ẹ lóhùn o èmi ẹ ṣe wèrè o tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gọ́gù ó ní dátà tó bá ní dátà ò lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gọ́gù èmi ẹ ṣe wèrè tí wọ́n jókòó kalẹ̀ rẹ̀ tó kàn máa pè mo ní private group fẹ́ni tó fẹ́ máa béèrè owó ni wọ́n ń sanwó bẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n ẹ ṣe wèrè owó ni wọ́n sanwó bẹ̀ 5,000 òun ni wọ́n fi wọ́ bẹ̀ ó sì máa san 5,000 lóṣù tó o bá ti lágbára rẹ̀ yá sẹ́nu ẹ̀ kán mú
ṣe ti gbọ́ ẹ dákun kíní kan ṣe òun ni ẹ dákun ẹ sáré sẹ́ndì oògùn rẹ̀ sí òun èmi náà ń sọ lọ́hùn o bó béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run gan ó jìrẹ́ bẹ̀ ni o lè wà nílé rẹ̀ níbi tí wọ́n ń jẹ tọ́kì kò ní kémi àwọn adán lóhùn ìní dán lóhùn ó sì jẹ́ ni mo sọ fún wọn yóò yẹ wá o kò ní yí ẹ lẹ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bá mi mọ̀ ọ́ gbọ́jú bí mo ti sọ lọ á dára fún wa ohun tá a fẹ́ lọ́wọ́ ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run yóò lè jìnnà sí wa kí oṣù tá a wà mẹ́rin tó kẹnu bọ́lẹ̀ títí kò ní pẹ́ ìní dájọ́ tẹ́ bá ti pe nọ́mbà mi tí ò lọ́mọ́ fún ọ̀bọ̀ ọjọ́ díẹ̀ nísìn màá ti wà lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ láti Bẹ̀nẹ̀ màá kọjá sí Côte d'Ivoire wọ́n á fi yín lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní ètò lọ́wọ́ mi tẹ́ gbà ẹ fọkàn yín balẹ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti múfù ẹ̀ sọ́dọ̀ àwọn DHL àti múfù ẹ̀ sọ́dọ̀ wọn ẹ gba iṣẹ́ yín ẹ fọkàn balẹ̀ ẹ jọ̀ọ́ o ìwọ tó ti wá sanwó kankan fún wa bóyá àárín tí orúkọ yín mọ́ àbí pé bóyá àárín tí ibi tá a kọ nọ́mbà yín sí ẹ sì ní ẹ̀tọ́ tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ wa ẹ jọ̀ọ́ ẹ pè mí o ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ àṣọ o torí pé fóònù mi ìgbà tá a change nọ́mbà síra wọn a lùsì ọ̀pọ̀lọpọ̀ contact ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ àṣọ yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ ayé ò ní gbọmọ nà mọ́ wa lọ́wọ́ o àṣetì ò ní wọnú ayé wa ire o ire kàbìtì nílé gbogbo wa o.